Some people will tell you pé Gumi or represent àwọn. What did they do about Gumi? Let's stop this hypocrisy. Ẹ bá àwọn ẹni gbogbo náà ṣe bàbá yẹn bàbá kẹ́fù Gumi. Kí ni wọ́n ṣe? Tí wọ́n bá sọ lọ́la tí wọ́n sọ pé we don't want Gumi again. Get him arrested. Ìgbà náà làwọn èèpọ̀ wọn support yẹ. Babangida ti sọ. Ó nìkan ló sọ. Babangida nìkan ló sọ pé kán lọ arrest ẹ̀. Amẹ́ríkà wọ́n ní lẹ́yìn tí pọ̀pọ̀ sísè ọdún kérésì wọ́n tún ṣe ètò jíju àdó olóró abúgbàmù mi látòkè tá a mọ̀ sí air strike ìmíì tún wáyé lẹ́yìn tí ọjọ́ kérésì èyí tí wọ́n ti ṣe ṣáájú Christmas Eve ni wọ́n kọ́kọ́ ṣe kàn lẹ́yìn ìyẹn wọ́n tún ti ṣe mí. báyìí oríṣiríṣi ọ̀rọ̀ ni ló ń jáde láti lórí ìgbésẹ̀ yẹn bẹ́ẹ̀ sì ni àwọn kan tún béèrè fún pé kí wọ́n náwó rẹ̀ kọ́mọ̀jì ó jẹ́ ẹkùn àríwá ìwọ̀ oòrùn nìkan because Sokoto ni ibi tí wọ́n ti lọ bá wọn Sokoto ni méjèèjì bẹ́ẹ̀ ni ndúmẹ̀wá ní kí wọ́n gbé wá sí north east náà most importantly Borno Sambisa forest àwọn bẹ̀rù kí wọ́n mọ́ gbàgbé èèyàn náà wọ́n ní báyìí rìpọ́ọ̀tì jẹ́ ọmọ yìí pé àwọn terrorist tí wọ́n fi àwọn ìbẹ̀rù ṣe bùgbé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá bó làwọn ó ṣe bó lọ́ fẹ́ lọ ibòmíì wò náà fẹ́ gbà lọ ìbẹ̀rù ò dẹrùn fún wọn mọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sá kàbàkàbà fún ẹ̀mí ara wọn lásìkò yìí bó la ṣe rìn bó la fẹ́ tọ̀ báyìí ọ̀nà bó ní kásá gbà ibo ní àṣà lọ báyìí terrorists relocate after air strikes. Okay. But wọ́n sọ fún wa specifically ibi wọ́n ṣe ń wá ibi tí wọ́n relocate lọ wọ́n dẹ̀ sọ specifically ibi tí wọ́n ń lọ. Mo mú un látọ̀rọ̀. Wọ́n ní àwọn ikọ̀ agbébọn gbogbo tí wọ́n máa fi Sokoto ṣe bùgbé ní nǹkan kan àwọn agbègbè kan Benue ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sákèlè. Mo mú un látọ̀rọ̀ Ndume nǹkan tí Ndume sọ I love it so much. Ṣé ẹgbẹ́ tí wà láàrin bẹ̀rẹ̀ north east ló ti bẹ̀rẹ̀ especially Maiduguri. Mo rántí pé time yẹn nígbà tí former president tó kú tán wọlé wọ́n ní kán relocate headquarter Nigerian Army lọ sí Maiduguri bó jẹ́ ṣe pé all the effort prove very abortive. So bí Ndume ṣe sọ yìí kó má ṣe pé north west nìkan ni wọ́n wò ibi tí wàhálà yẹn gangan ti bẹ̀rẹ̀ kó tó di pé ó wà lọ káàkiri which is Maiduguri kán kọ́kọ́ wo bẹ̀ lóòótọ́ kán yẹ̀ wò and mo like specific area tán tó dákọ̀ especially Sambisa yẹn ó ti di axis of evil Ọlọ́run ló mọ iye ẹ̀mí àwọn èèyàn tán ti consume níbẹ̀ yẹn ṣe pé wọ́n jíyàn gbé ni wọ́n kó wọn lọ no forest ni o area bíi ti everybody fẹ́ mọ̀ náà ni pé Sambisa forest so èmi náà enjoy America kan fojú tó yẹ kan fi wo area yẹn ṣe rí Nàìjíríà kì í ṣe pé bóyá mo rí i pé àwọn tó jẹ́ ọ̀tọ̀kọlú wa tí wọ́n dẹ̀ mọ̀ nǹkan tán ń ṣe láwùjọ wọ́n gan ti múra tán pé ká bọ́ nínú làásìgbò ti terrorism èyí tá a bára wa but àwọn kan wà tó ṣe pé ọ̀bàyéjẹ́ ni wọ́n fún àpẹẹrẹ ìgbà tí wọ́n strike nígbà tí Christmas Eve yẹn wọ́n ní àwọn people yẹn bí tán ti wá from Mali from Niger that is to say majority of them are not Nigerians lóòótọ́ ó lè tinú lé ní òsì lẹ́kùn fún títà but exodus wọ́n wá láti sub African countries ni wọ́n á fi pàdé sọ́dọ̀ wa pẹ̀lú nǹkan tí America dẹ̀ ṣe yẹn wọ́n ti disperse wọn disperse wọn táwọn sọ ní pé ibo la mọ̀ tán lọ báyìí so ojúlala kan fi ń sọrí ṣùgbọ́n lára bí tó yẹ ká mójútó túlẹ̀ òun lọ̀rọ̀ Sambisa yẹn and iṣẹ́ tí America wá ṣe bó ti ẹ̀ ṣe pé àwọn kan sọ pé àwọn ò láìkí iṣẹ́ tán wá ṣe but we can see the fake now nígbà tí yóò bá fẹ́ travel láti Ìbàdàn lọ sí Àbújá tẹ́rù ọmọ bàyàn yìí pé ẹ má jẹ rìnrìn alẹ́ ẹ má jẹ rìnrìn ọ̀sán ṣùgbọ́n mo mọ̀ pé pẹ̀lú bọ́n ṣe dismember gbogbo ibi tí wọ́n ti ń ṣe meeting yẹn sìn bó ti ẹ̀ ṣe pàtì mọ̀ bí wọ́n lọ eléyìí ó dá wọn lọ́wọ́ kọ́ so èmi mo ṣe enjoy America kan ṣì rọ keep surveillance wọn bẹ́ẹ̀ yẹn títí tàbí máa overcome terrorism. lórí ọ̀rọ̀ Sokoto yẹn wọ́n ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àdìámọ́ra tí wọ́n mọ́ dá wàhálà lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n wà ní Sokoto gan ní comment section sìn wọ́n ní security ti wà beefed up gan níbẹ̀ pé kódà lórí àwọn òṣìṣẹ́ ọmọ ológun elétò ààbò nílẹ̀ yìí chief of army staff ti wà ń bẹ̀ láti bí ọjọ́ méjì pé owó níṣe pẹ̀lú gbogbo air strike nǹkan kan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n láfikún lórí ti Sambisa forest wọ́n ní US cans Sambisa forest
àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní tanná láti wo láti wo tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. good that's mo ṣe mọ̀ pé àwọn ò sí bí ṣùgbọ́n mo like wọn sí nǹkan kan pé when they want to carry out an operation àwọn gogo wọn á wádìí àwọn nǹkan kan náà ṣe àpélé kankan tó ṣe wọ́n rán yẹn wá tí àwọn congress men wọn tán wá láti wá wádìí kí nìkan tí ń ṣẹlẹ̀ gan so also this àwọn góòtàn náà wò wọn àkójọ pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tó yẹ kán ṣe and bí chief of army staff ṣe lọ síbẹ̀ yẹn náà ó dà torí ẹ̀rù nǹkan kan bà mí nígbà tí àwọn tó wà ń bẹ nǹkan tí wọ́n jẹ́ aráàlú kó má lọ jẹ́ reprisal attack ṣe pé inú lè bí àwọn pípín yẹn náà kan fẹ́ ṣe nǹkan ṣùgbọ́n pẹ̀lú bí wọ́n ṣe ọwọ́ tán gbé àti pé wọ́n mọ̀ pé wọ́n sì wà lọ́dọ̀ àwọn again pé in case àwọn fẹ́ ṣe anything wọn àti lọ ẹ understand mo like ẹ èmi mọ̀ pé tọ́wọ́ yìí ń bá ń lọ bó ṣe ń lọ yìí within the next couple of months a máa overcome terrorism ní Nàìjíríà ẹ mọ́ gbà pé ibì kan wọ́n ti lé wọn débẹ̀ yẹn Central Africa nígbà tí wọ́n ń fa wàhálà bẹ́ẹ̀ náà wọ́n lé wọn jáde you understand so eléyìí náà àwa náà ti gbé gbèsè tó yẹ ká gbé and I know that very very soon ọkàn wọn balẹ̀ Nàìjíríà. Okay, honourable speaker. ọ̀tá ẹni kì í pa ojú ọ̀yà kínú ẹni dùn téèyàn bá sì ń gbé láàrin àwọn tí ò ní tẹ́lọ́rùn bó bá ju ọ̀bẹ sókè nígbàgbà ibi pẹlẹbẹ náà ni ọmọ fi lélẹ̀. nígbà tí insecurity pọ̀ gbogbo ayé ló ń kígbe tẹ́ ẹ̀ bá lè dá ṣe ẹ wá ràn lọ́wọ́ lọ síbi tó yẹ kẹ́ ẹ wá ràn lọ́wọ́ lọ. Amẹ́ríkà dé àwọn sọ tí wọ́n ṣe wọ́n dẹ̀ gbégbèsè pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú the office of the NSA torí pé intelligence gathering kò wà lọ́dún ẹnìkan America is technologically driven wọ́n sì rely lórí intelligence information now some people now rose up wípé ó mi pé sovereignty Nigeria ti lọ nìyẹn bí president ti fààyè gba America láti wá ADC spokesperson amúdẹ̀fẹ́ káwọn yẹn realize kìíní kan wípé the act of opposition kì í ṣe pé kẹ́ ẹ mọ̀ takùn tó bá dáa ntẹ́bàkù díẹ̀ káàtó that is the function and ntan designate ti a mọ opposition fún nìyẹn but when it is everything tó bá dáa náà lẹ́mọ̀ condemn Nigerians need to wake up gbogbo á need láti jí ká fojú àwọn àṣebíyàn because ẹni tó bá ta kó pé ká má ní ìsinmi àṣebí ní ọ̀tá Nàìjíríà ni when the likes of the ADC are now condemning America for coming don't condemn one from working in synergy with Nigerian intelligence ẹ ti pé wọ́n ṣọ̀rẹ́ Nigeria and I'm saying this with all boldness because if tábàárí nǹkan tó dáa tó dé jẹ́ pé ká tún destroy ẹ̀ ká tún banú àwọn ọmọ Nigeria jẹ́ ni ká yí wọn lórí ká ní sovereignty wá ti lọ nìyẹn when before this happens gbogbo àlà ń kígbe kò sí ìlú tí o can ask for help tí o can work in synergy when you don't have the necessary technology to do things. wọ́n ṣe lọ́nà sovereignty Nigeria sọnù nígbà tá à ń lo sim registration tó ń gbé wá nígbà tá à ń lo ATM tó ń gbé wá nígbà tá à ń lo most of the technology tí wọ́n discover tó ń gbé wá àṣẹ ní sovereignty wá sọnù nígbà tá à ń lò ó àṣẹ ní sovereignty wá sọnù nígbà tá à ń lo drone tá à ń la àṣẹ ní sovereignty wá sọnù nígbà tá à ń ra helicopter tá a ṣe fúnra wa creators tá lọ rà so when people want to criticize kò sí bó kàn dààmú ọmọ Nàìjíríà ní criticisms tí ò bá dáa tó ń bẹ̀ ní kàn sọ kàn dé jẹ́ kí wọ́n improve on it now the issue of the terrorists kò sẹ́ni tí wọ́n lùlù kú lẹ́kùnlé ẹ̀ tí ó sùn tàbí tí ó dúró o eléyìí ti jẹ́ an eye opener fún àwọn terrorists pé America mean business Nigeria no dey mean business because if Nigeria did not cooperate kò sí nǹkan tó fẹ́ ṣe they need the cooperation of the Nigerian government to do this so wọn kàn lè America kàn lè wá kankan láwọn fẹ́ máa bọ̀ ǹgbà tí èsì pa ń jagun but they need the cooperation and that is why tó fi dé pé different because ẹni tó bá ta kó pé ká má ní ìsinmi àṣebí ní ọ̀tá Nàìjíríà ni. When the likes of the ADC are now condemning America for coming
tán condemn wọn from working in synergy with Nigerian intelligence ẹ ti pé wọ́n èyí ṣọ̀rẹ́ Nigeria and I'm saying this with all boldness Ndume for the first time ó dàbí pé mo rí pé he spoke very well. That is the second time. èmi tí ẹ notice ni he spoke very well and for him to have said this pé look ibi tí wọ́n tọ́jú wò ó pọ̀ ibi tí wọ́n tún yìnbọn sí tí wọ́n yin gbogbo ẹ̀ sí ó pọ̀ because they know where these things are happening. America is not attacking northerners. America is not attacking Muslims. America is not attacking Christians. America wọ́n attack terrorists ni. That is it. Al-Qaeda is ISIS, ISWA, Al-Qaeda, gbogbo wọn Lukarawa. These are terrorists. Let's not deceive ourselves. Torí pé wọ́n jẹ́ èèyàn yín. Kàṣe pé wọ́n sọ pé they are destroying us, our brothers. Who are your brothers? Gbogbo àwọn tó ń kígbe our brothers náà ń pa yẹn gbogbo olóye kan gbé nílẹ̀. Mi ò mọ reason tí Gumi ṣe exist ṣe náà ti gbé nílẹ̀. When these people tell me sọ words of discouragement, words tó máa mú inú bí àwọn èèyàn sí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí insecurity. I don't know why such people are still existing. Wọ́n yẹ kó ti palẹ̀ wọn mọ́lẹ̀. When you are now condemning ibi tí o bá tún kù díẹ̀ káàtó let point at ẹja tún ṣe lé ẹja ṣe lé bá ṣe lé báyìí yóò tún rí báyìí. That is seketa ń pè ní kéèyàn jẹ́ kéèyàn wá patriotic nìyẹn. Most of these people are not patriotic wọ́n nífẹ̀ẹ́ orílẹ̀-èdè yìí. And the way things are going if you are not careful wọ́n tún embolden àwọn terrorists ni. Because mo gbẹ́ pọ́n tún ti lọ kó àwọn kan ní ìsìn tán ṣe we need to destroy them and annihilate them completely. Kakó wọn kó lẹ pátápátá. Pátápátá kan kó lẹ pátápátá. Gumi sọ̀rọ̀ gan ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ méjì àkọ́kọ́ tó sọ ó ní nǹkan tó ń fi against wípé kan fight àwọn people yẹn tó ń fi speak on their behalf ní pé àwọn ọmọ yẹn ó lóun wò wọ́n ní wọn lọ́jọ́ ọ̀la ó ní whatever you tell them to do ni wọ́n á lọ ṣe ó ní all sort of gbogbo nǹkan tí ó yẹ kéèyàn wọn fà sórí náà ń fà sórí pé so when you look at them say pé they are ruffians ipe but òun wá ń wo ọ̀nà wo la fi lè tó wọn ṣe tí wọ́n fi fit into the society ìlò ń fi I read it pé lòun fi ń kọ́ mi pé òun sọ fún gọ́ọ̀mẹ̀ pé òun mọ̀ wọ́n ju ìjọba lọ ọ̀rọ̀ ọbẹ̀ yẹn nu. Number 2 ó tún sọ̀rọ̀ kan ó ní pé kí President Bola Ahmed Tinubu kan sọ fún Amẹ́ríkà pé kan bóyá wọ́n rò bóyá sọ́ọ̀lì wa náà wà kan kúrò ní Nàìjíríà for now pé ká wá bẹ́kàn sí China, Pakistan àti Turkey mi mọ̀ bóyá ọ̀rọ̀ ó mú làákàyè lọ́wọ́ ká mú Turkey, Pakistan àti China níjó ní làákàmbì pé wọ́n bá àwọn Chinese mu tí wọ́n ní wọ́n kó bọ̀ fáwọn terrorist nítorí góòdì àwọn nǹkan táwọn fẹ́ jí lọ so àwọn làwa lọ pè wá ipe kan wá fight fún wa mi ìmọ̀ tó rí níbi Turkey àti Pakistan mi ò mọ̀ bí láti mention Pakistan lẹ́nìí táwọn èèyàn níjókòó díẹ̀ pé ibo ni àwọn tá a pè ní terrorist níbo ni wọ́n mọ̀ náà ká wọ́n sí so mi ìmọ̀ nǹkan tó mì láti mention the 3 countries àtàwọn ọmọ tó sọ pé òun mọ̀ ipe at the end of the day government ò fojú tó ń fi ń wò but tí ó sọ ni pé kí Mr. President sọ fún US pé ká máa lọ now látijọ́ táwọn sójà wa tí wọ́n ti ń gbé gbèsè me I don't know of reason to lẹ́nu gbà tí the first strike yẹn wà ìwọ gan lọ́jọ́ pé second strike wà pé the first strike yẹn wà ìjẹ́ gbọ́ pé wọ́n jí ẹnìkan gbé nbìkan wọ́n lọ bìkan wọ́n lọ ó dà pé kálukú sáré kọ́wọ́ mẹ́bọ́ sọ pé ìtò wà ń ta ìkò rẹ́rìn àtọ́ o you understand wọ́n súnkì so láti ẹjọ́ táwọn sójà wọn ti ń dààmú tí wọ́n lọ káàkiri a sì tún gbọ́ pé wọ́n ń jáde one people is in long foment trouble káàkiri but now tó ṣe pé wọ́n rí the first one thank God for the second one third one tó máa burú gan sọ pé kálukú wọ́n jókòó wọ́n sá kábàkábà péjìgbìjì ayé mú wọn but ṣé Gumi I don't know tíjọba ò ṣe lè invite you understand especially lórí ọ̀rọ̀ méjì tó sọ yẹn kan yẹ̀ wò who is this man. àwọn ọmọ kéékèèké tí wọ́n sọ pé wọ́n lọ́jọ́ ọ̀la ta ló sọ wọ́n di aláìlọ́jọ́ ọ̀la. ìjọba wọn. they believe wọ́n tẹ́ bá bí àwọn ọmọ sáyé tán dẹ̀ believe pé alimajiri ni ìgbé ayé wọn ni kádàrá wọn. tí gọ́ọ̀mẹ̀ntì àtàwọn leaders wọn because the kind of feudalism tí wọ́n lò ní north ó sì exist nísìn
tí wọ́n believe pé àwọn eléyìí àlùmájírì ni wọ́n because wọ́n rí wọn lò wọ́n rí wọn tẹ́gbàtẹ́gbà ṣe báyìí àwọn ọmọ tí wọ́n ní an idle hand is a devil's workshop ọwọ́ tó dilẹ̀ ó lè ṣe yálò ẹ lọ síbẹ̀ náà if you have ever lived there mi ti live bẹ́ẹ̀ lọ títí o at least mo ti lọ ṣe nǹkan bẹ́ẹ̀ tó kí wọ́n máa rìn kiri ní bẹ́ẹ̀ bá gbóúnjẹ lẹ̀ kẹ́ tó sanwó wọ́n ti gbóúnjẹ wájú yín wọ́n ti so many things wọ́n fagídí force wọn lọ sùkúù ni. Kí làwọn leaders wọn ṣe lọ́gbà tí education ten develop in east ten develop in south west ten develop in south south what is their leaders doing? ẹ bá ń kówó jẹ wọ́n ṣe bàbá rere ni they are using them. Àwọn ọmọ tí wọ́n náà run their way àwọn ọmọ tí wọ́n náà lead wọn they want to be leaders for life feudalism yẹn not fẹ́ kó máa lọ ni certain class of northern oligarchy náà fẹ́ kó máa rule lọ títí they rendered other people useless and now he's fighting them back. ẹyàn gbìn ní èso tó yẹ bá gbìn. nǹkan tó ti ṣe sílẹ̀ tẹ́lẹ̀ ló padà. olóbùmẹ́rán nìsín. When education is developing, Jonathan fẹ́ encourage Nigerian education, but Obasanjo fẹ́ encourage. Most of them wanted to do it. Kí ló ṣe kí tẹ̀yìn jáde. Wọ́n tẹ́wọ́ gbà náà. Olùbùkọ́ ọ̀rọ̀ fìdíde tó ní no western education. Nígbà tó rí pé wọ́n ti fẹ́ introduce western education sáwọn èèyàn wọn. Ebi wọn support Boko Haram bó kọ́dé ni. Tó ní nǹkan gidi ó ń ṣe. But báyìí sì mú other people nǹkan kan ló di pé Boko Haram is not representing us. So I think one thing. Only at this point náà pé àwọn northern leaders kan ti sọ pé Gumi ò represent àwọn kò dé represent Islam. Wọ́n ti àwọn northern elders forum. Some people will tell you pé Gumi ò represent àwọn. What did they do about Gumi? Let's stop this hypocrisy. Eba àwọn ẹni wọ́n gbọ́ náà ṣe bàbá kẹ́fù Gumi. Kí ni wọ́n ṣe tẹ́ bá sọ lọ́la tẹ́ sọ pé we don't want Gumi again. Get him arrested. Ìgbà náà làwọn ẹ̀pẹ́ wọn support yẹ. Ó nìkan ló sọ Babangida nìkan ló sọ pé kán lọ arrest ẹ àwọn northern elders sọ̀rọ̀ nǹkan ṣe sọ̀rọ̀ nígbà tí Babangida sọ̀rọ̀ tán làwọn ṣe wá sọ̀rọ̀ pé àwọn ò sí in support of Gumi pé kò speak for them. Fún àwọn.